àwa lédè. Ẹ kúlé làákàrà lé ẹkú ọ̀nà là ń kérò ọ̀nà ẹkú àtijọ́ là ń kíra ẹni tó bá ti tójọ́ mẹ́ta ẹkújọ́ mẹ́ta. Ṣé dáadáa ni? Orí ìkànnì Àwa Lédè TV láwà tá a ti ń dá bí ẹdun tá à ń rọ̀ bí òwe. Olólùfẹ́ yín Ògúnmọ́rọ́tì Ọládàyọ̀ ló ń kí yín pé ṣe dáadáa ni. Tí ẹ ò bá gbàgbé, láti bí ijọ́ mẹ́ta la ti ń kà nínú ìwé ìgbàlónígbàǹkà èyí tí a kọ láti ọwọ́ Olúyẹ́misí Adébọ̀wálé. Láìpẹ́ láì jìnnà lórí ìkànnì yìí a ó máa wo ìwé mìíràn èyí tí a pè ní Ìjápá Tìròkò Òkò Yanníbo. Bẹ́ẹ̀ ni, Ìjápá Tìròkò Òkò Yanníbo. Eléyìí jẹ́ àwọn àkójọpọ̀ ìtàn Ìjápá. Mo gbàgbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ bóyá níléèwé girama wọn ó ti gbọ́ nípa ìwé yìí, ẹlòmíràn tilẹ̀ ti kà á ṣùgbọ́n tí wọ́n ti gbàgbé. Lórí ètò yìí a ó tún máa rán ara wa létí Ìjápá Tìròkò Òkò Yanníbo. Ẹ kú ìfojúsọ́nà.